concentrate so ti gbọ́ gbogbo ọkàn mo fẹ́ kó fi síbí ẹ wo bó ṣe lé ojú ọ̀rọ̀ Ọlọ́run òun ló wà lọ́wọ́ àbúrò rẹ̀ ẹjọ́ máa wò. ẹ̀kọ́ tí mo kọ́ yín lọ́sẹ̀ tó lọ ta ló lè rán wa létí nípa rẹ̀. mọ́mì mi ni rántí. ẹ sọ fún wa pé Ọlọ́run fún àwọn ènìyàn mẹ́ta ní tálẹ́ǹtì. a fún ẹnìkẹ́ni ní ọ̀yọ̀ kan ẹnìkejì ní méjì àti ẹnìkẹta ní 5. ìwọ̀nba tí mo kọ́ yín ní ọ̀sẹ̀ tó lọ nìyẹn. pátá fàbúrú ẹ. Màlẹ́mí ẹ sọ báyìí ọwọ́ eléyìí ò ráyè. mo gbàdúrà ẹ̀mí Ọlọ́run á wọnú ẹ̀ ayé ẹ̀ kó. so ọ̀rọ̀ tálẹ́ǹtì tí mo wá ń sọ ohun tí a wá ń sọ ni pé tálẹ́ǹtì tí ìjẹ́ ìwọ lo tálẹ́ǹtì tìtì rẹ ìjẹ́ èmi lo tálẹ́ǹtì tèmi. ká ẹ má lọ dàbí àwọn tí a fún ní tálẹ́ǹtì ẹyọ kan tí wọn ò lò ó. oníkálukú yín lọ́lọ́run fún ní tálẹ́ǹtì tirẹ̀. mo wá ń rọ̀ yín láti lo tálẹ́ǹtì yín torí bó ṣe ń ṣe jàgídíjàgan kiri yẹn Ọlọ́run fún ẹ ní a lot of talent. ẹni tó bá ní ẹ̀bùn orin kó lo ohun orin rẹ̀. tí ènìyàn bá ní ẹ̀bùn orin tí ò bá kọrin yẹn tó bá padà yá kò ní mọ orin yẹn kọ mọ́. ó dàbí wọn bá ń kọrin kò ní mọ bọ́n ṣe ń kọ. ẹni tó bá ṣe pé ẹ̀bùn àlá ló ń lá ṣùgbọ́n tí ò lo àlá yẹn láti fi ṣiṣẹ́ fún Olúwa kò ní rálá kankan lámọ́ even though ó lè máa lálàá kó má rántí mọ́. Money, I'm talking. When I'm talking, you don't talk. Talent yín mo fẹ́ kẹ́ lò fún Ọlọ́run. Kí ẹ má dàbí ẹni tí a fún ní talent kan tó lọ rí pamọ́. Ẹ lo talent yín fún Ọlọ́run. Mo fẹ́ kí ẹ ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀, ẹ̀bùn ríran, ẹ̀bùn gbóhùn. Ẹ má dàbí ẹni tó fi tálẹ́ǹtì rẹ̀ pamọ́. Ẹ má dàbí ẹ. Hello. Hello. Ó dá. Àwọn bàbá ẹlẹ́bọ yẹn ni wo ẹ̀kọ́ tá à ń kọ́ yẹn ni ó wà very very important sí wa. o lè ti ọ̀yà nísìn máa pe iná sínú ẹ̀ tí iná yẹn bá bẹ̀rẹ̀ sí ní jò ọ̀yà close your eyes let's pray ọ̀yà ní orúkọ Jésù. Má dáwọ́ látẹ̀lẹ̀. Okay. Tájọ́ máa ń sọ̀rọ̀ lórí fóònù. Ojú wọn sì tutù dáadáa. Kí ló wá lórúkọ tí? Fún ìṣọ́ ni sà. Ìṣọ́. Ọmọ ìlú wo ni? Ní ìlú ọmọ orí náà ni. Ìlú wa yìí náà. Bẹ́ẹ̀ ni wà. Níbo ni ilé yín nílùú wa? Ilé àgbà kí n òkè odò ni wà. Ilé àgbà kí tìlú wa yìí gangan. Òkè odò bẹ́ẹ̀ ni wà. Ọmọ ta ni ń bẹ̀? Ọmọ bàbá òkòkò ni. Ọmọ bàbá òkòkò. Ṣé bàbá òkòkò àgbà bẹ́ẹ̀ bàbá òkòkò kékeré? Ọmọ bàbá òkòkò kékeré. Ìyẹn rẹ ni wọ́n. Ohun tó ṣẹlẹ̀ ni pé bàbá kú ni o. Ṣùgbọ́n mi ò lè tí ì fún yín lọ́jọ́ báyìí. Mo máa sọ fún àwọn bàbá rẹ̀ tó kù àti àwọn ẹbí tèmi náà. Ẹ̀yin náà ẹ máa lọ sọ fáwọn fámílì tiyín náà. So ìgbà tó bá máa jẹ́ mo máa jẹ́ kẹ́ gbọ́ màá sọ fún ìyàwó yín tàbí nọ́mbà ẹ wà lọ́wọ́ mi rà màá pè é. So ṣùgbọ́n torí bó jẹ́ ọmọ èèyàn rẹ̀ ẹ̀jẹ̀ àwọn ọdún lé. Pàtí yẹn wàá gbà. Olórí ní eléyìí gbogbo ya sáìtì yẹn yẹn. Àwọn àwọn àti ọmọ àbá ṣe ọmọ awojú ni. Wọ́n lè ti mú ìyá ẹ̀ fún wa ní. Aláì ṣe fẹ́ wọnú mi. Ṣe fẹ́ wọnú mi. Bàbá rẹ̀ kí ló ń ṣe yìí?
ìrí ẹ̀ tán. Ẹ jù kí mo sọ fún yín lọ́jọ́ yẹn. Ẹ lọ́wọ́ ni mo máa pa ìyá ẹ̀ ọ́ ni bàbá yìí. Ẹ dẹ̀. Bàbá yìí lọ sí ọ̀dọ́ ẹ ṣe fún mi. Tó bá wọlé ò lè jáde. Àwọn dáadáa ló jà ẹ̀. Wọ́n tún bá ní pé wọ́n tó kú. Gbàgbára lẹ́nà. Ẹ jára gbọ́. Ọ́ ni bàbá yìí. Orí ọjọ́ yẹn ni mo ní káàfù ẹ̀. Ó ṣe kí ni lẹ́yìn. Ó pé kó sọ́wọ́ báyìí bisikì. Ní wọ́n ṣe ni. Láàbí. Ìyá ẹ̀ wọ́n ti ẹ̀yẹ wọ́n mi. Kí ló sọ fún ẹ? Àyè kí ló ṣẹlẹ̀? Gbàgbára lẹ́nà. Kí ló fẹ́ ṣe gan? Èmi ò ní dùn bọ̀. Kí ló fẹ́ ṣe? Ó ń dẹ́rù. Ìyẹn ti bọ̀. Ní wọ́n ṣe ni. Bàbá ọmọ ilé ti lọ. Ẹ já rí fíìmù. Ẹ máa fọ̀. Kí ló sọ yẹn? Ó jẹ́ kó yé mi pé wọ́n ti mú yá ìwọ nìkan. Ẹ má wọ̀ rí. Bàbá ẹ̀ lè rí. Àmọ́ nǹkan tá a máa ń ṣe. Bàbá ẹ pé eléyìí padà ẹ pé padà ní o. Ó pọ̀. Jẹ́rìí ẹ̀mú pẹ̀lú ẹ̀jẹ̀ ó pọ̀. Sinẹ́ọ́mà ó pọ̀ àgbáwò. Àgbáwò ó pọ̀ àìjá ọlọ́run. Ẹ ṣeun ẹ kú àbẹ̀wò wa a kú ọjọ́ mẹ́ta ẹ rọra sà gbogbo lé ńkọ́ àwọn ọyọ ọmọ mi náà ń kọ́ ẹ rọra sà ẹ wò ó àlàáfíà la wà o ọ̀rọ̀ àwọn ọmọ mi kọ́ tẹ̀tẹ̀ wá béèrè yẹn òun ló mú mi rántí ọ̀rọ̀ Jùmọ̀kẹ́ ó ṣẹ̀ṣẹ̀ dé láìpẹ́ yìí ìkan wà bàbá ọkọ mi o Jùmọ̀kẹ́ ni o ṣe mọ̀ pé tẹ́yìn náà bá kà lé ní èjì ó pọ́dún 5 lóòótọ́ kí nìyẹn sì ń kan èmi náà lómi inú Jùmọ̀kẹ́ àwọn ẹbí ọkọ rẹ̀ wọ́n ti fi ṣe ẹ̀yẹ kódà àwọn tí wọ́n sọ fún lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní pé àwọn fún ní di ìparí oṣù yìí kó fi lọ́ọ́ lóyún oṣù yìí ò gbọ́dọ̀ parí kó má lóyún. Kíní yẹn wá ń bà mí nínú ẹ̀wò ṣùgbọ́n Jùmọ̀kẹ́ ẹjọ́ wà fẹnu ara ẹnu oníkànlá gbọ́ pọ̀n Jùmọ̀kẹ́. Ẹ káàárọ̀ sà. Yes, sir. Yes, sir. Báwo ni mo gbọ́ tẹ pè mí? Nípa ọ̀rọ̀ àwọn ọkọ ẹ̀ tó sọ fún ní kó wá sọ fún dájì ẹ̀ kékeré. Dájì ẹ̀ owó lágbára gan-an, ó serious gidi gan ni. Ojú tẹ fi owó yẹn gan kọ́ lẹ́yìn àwọn èèyàn fi ń wẹ̀. Àgbọn ni wọ́n ń pè mí ta. Ó dà wọ́n pè mí lákọ̀ mẹ́pẹ́. Àgbọn mẹ́pẹ́. Ó bá sunkún mọ́ ọmọ ìdọ́dá ọmọ ìdọ́dá yá Jùmọ̀kẹ́ ẹ bá ti bù mí bọ́ ti pẹ́ ẹ bá ti bù mí bọ̀ ẹ bù mí bọ́ láti jọ yìí Jùmọ̀kẹ́ tọ́rọ̀ bá ti rí bó ṣe rí èèyàn máa ń jáde sí ni ìgbìyànjú láfikún ẹ fọkàn balẹ̀ gbogbo bó bá ṣe jẹ́ ìjẹ̀kọ́ yẹ wà gbọ́ èyí sọ fún wọn náà gbogbo dábàá fẹsẹ̀ sí tí gbogbo ìjà sí rọrùn fọkàn balẹ̀ sí kankan síwára yóò bímọ. Ọ̀dà máa wọnú ilé lọ ní tiẹ̀ ẹ ṣeun bàbá ọkọ mi ẹni kí n fọkàn balẹ̀ àbí ẹni fọkàn balẹ̀ ṣe mọ̀ pé látìgbà tí ọkọ mi ti late ẹ̀yin náà là ń wò báyìí ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú mi o n tó ṣẹlẹ̀ ni pé ẹ wá lọ jẹun ẹ wá ẹ ká lọ sínú ilé ẹ ṣeun sà bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni tẹ́ rí. Àní pẹ́ káàkiri wá yọjú sí ìbẹ́ ṣe máa ń sọ náà nìyẹn. Àwọn ọ̀pọ̀ bísínẹ́sì là wá. Ẹ̀kọ́ kan tá a bá wà nílé náà la máa ráyè yọjú sí. Ní ó ẹ ṣáà fi bísínẹ́sì hàn wá náà. Ẹ fọkàn balẹ̀. Báwo tiẹ̀ ní ṣọ́ọ̀pù ẹ̀ ò máa kanra bákan bá ọkọ mi ò kanra ọkọ mi ò tiẹ̀ kanra kò fún mi problem ṣùgbọ́n àwọn ẹbí ọkọ mi báyọ̀ ṣọ̀gbọ́ olùkóso àrárá ìmúra wọn pé ẹbí ọkọ mi wọ́n ti ń fún mi problem gidi gan ni wọ́n ní kí ṣàlọ́fínú ṣoyún mímọ̀ bí èmi mò ń ṣoyún ni. lágbára Ọlọ́run ó fi inú ẹ̀ ṣoyún ó fẹ́ yẹ gbọ́mọ ọ̀rẹ́ àtọ̀rẹ́ Bísí ṣé o ti fẹ́ máa lọ ni. ó ti fẹ́ máa lọ. ọ̀dọ́ sọ fún mi gbọ́dọ̀ ti fẹ́ máa lọ náà. wà á nílé lọ bẹ́ẹ̀ wà á bá mi gbà wọn. ẹ ṣeun o ìwọ Ọlọ́run jẹ́ kí wọ́n fi inú ṣoyún kó fẹ́ ìgbọ́mọ pọ̀ wọ́n láàánú rẹ̀ ṣàánú o. ẹ ṣeun sá ẹ bá wa kí wọn o. wọ́n gbọ́. ó dàbọ̀ mú kọ́ lóhùn sí ẹ o. ó dà o. iṣẹ́ ọ̀rẹ́ mi o. ó dàbọ̀.
agbára Elédùà. àṣẹ. Èyí ó ṣe. Yèyé ṣebí ìyá yìí ni ẹ pé àwọn ti padà. Mo ní ìbéèrè ìfẹ́ tí ìbá ní ibi. Ibi nísìnyí láti bégúnlé ká sì ti bọ òòṣà ọjà. Ẹ bá rí dájú wà fáà bímọ. Bẹ́ẹ̀ni ẹ bí. Àjẹ́ pé ká máa jó ká máa yọ̀ lókun. Bẹ́ẹ̀ni. Eléyìí tí mo tún wá fẹ́ bí ní pé ṣebí nísìnyí báyìí nsìn kò ṣeré tà lè ṣe báyìí nsìn. Kò ṣeré tẹ̀lé. Àyà lè ṣe dọ́kì ṣọ́ ń gbọ́. Àbá lè ṣe dọ́kì àbá ṣe gbogbo ẹ̀. Tẹ́ bá ti délé, tó bá ti dalẹ̀, ẹ máa súnmọ́ra yín dáadáa o. Ẹ máa súnmọ́ra yín dáadáa o. Wọ ìyàwó má fi dúró, ẹ máa súnmọ́ra yín dáadáa o. Yóò ṣà, báwo ni ọ̀rọ̀ èèwọ̀ tẹ́lẹ̀ máa sọ? Èèwọ̀ tó wà ń bẹ̀ náà ni pé kẹ́ má bára yín jà. Tá a bá ti jà kò ní sí tó ń gbọ́ wọ́n ní a máa jà kò sí ṣeré tá a lè ṣe. Ìyá ẹ ṣeun o. Ẹ ṣeun yèyé o. Elédùà ọba mi. tó fún mi tí mo mú wá yìí gbogbo ẹjọ́ tó ń rò fún mi wò ìyìn gbàgbọ́ nítorí ó lóun ò gbé bímọ mo ní tí ẹ ṣe ìwọ ló lè jáde pé kó má gbẹ́dùn ẹ mọ́ ni mo fi wọ́n pé kí n wá gbọ́ tẹnu ẹ. ṣẹ́rẹ́ mo tó fún mi yìí ọ̀lẹ́ ní dá a láàmú níjẹta ẹ bá ń bí pa aago mélòó ló wọlé. aago 12. 12 ṣé 12 àárọ̀ àbí tòru. tálẹ́yìn níjà àrùn kí ló ṣẹlẹ̀. ṣùgbọ́n mi ṣẹ́ ni wọ́n dẹ̀ pàdé bọ́ọ̀ èkó wọ́n dẹ̀ tó sì wọ́n dẹ̀ sọ pé mi ò tí tó stéèjì lè yàn ó dẹ̀ sì mí lọ́nà wọlé. ó sì ọ̀rọ̀ ni. ó sì wọnú ilé wá ní o. ṣé pẹ̀lẹ́ tó bá kí ṣe wájú mi. léèyàn bá di. kó bá dìbò wo o ṣe àwọn ọmọ onímọ̀ ti jẹ́ ilé ẹ̀ ó sílẹ̀ nígbà tó jẹ máa ń bọ̀ o ṣeun wo tó fún mi mo fẹ́ gbókọ̀ ọ̀dọ̀ ẹni tó gbẹ̀yìn nítorí èmi náà jẹ́ òun náà sọ́jọ́ tó fi di kó ló kọ́ ni kò sí ohun tó lè ṣe oníyàn kẹmọ tẹ́lẹ̀ wo má bínú àbúrò mi kò ní gba ọkàn láwa jẹ́ èmi náà tún máa lọ o ṣe jẹ o ṣe. Ó ti dúró ẹ̀. Kí ni lára ìdájọ́ mo dúpọ́ fún ọ lọ sí yẹn? Kí ló sọ pé mo ṣe? Ṣé eléko tí wọ́n máa lọ kí wọ́n tún máa lọ jà ládùúgbò kìlọ̀ tó ti ládùúgbò kìlọ̀ tó no matter what ṣé èkó jà. No matter what ṣé èkó jà. Èkó nǹkan náà sọmọ ṣé ó yẹ kó jà rárá ṣé èkó jà rárá ó yẹ kó jà. Fún òsì pé ìwọ gbogbo ló ń ṣe rà ṣé èkó jà. Ọkọ mi olówó orí mi. Ọkọ mi náà òun mi láti máa jà. Òun ẹ láti máa jà. Má bínú ló fẹ́ sọ. Ọkọ mi olówó. Ebi gbogbo ẹ̀ tó gbogbo ti mọ̀ ó ṣáà ti mọ̀ pé mo láìkẹ́ náà ni. Wọ́n ṣe èkó jà mọ́mọ́ kò jà náà ọ̀nà kò tún jà. Ọmọ ẹni gbéyàn fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ ní. Ṣé èkó tún lọ jà? Ṣá nìṣó ó tún lọ ń jà káàkiri. Ní orúkọ Jésù, ẹ̀mí mọ́ gba ọpẹ́ wa. Àmín. Àwọn ọmọ rẹ̀ wá síwájú rẹ̀ ṣàánú fún wọn. Àmín. Ọlọ́run akíntóbi ṣàánú fún wọn. Àmín. Jésù Olúwa wa. Àmín. Dádì. Mọ́mì wa. Yes, sir. Tí o gbọ́. Ẹ̀mí mọ́ ti fi hàn mí. Ẹ̀mí fi yé mi pé ọmọ yìí kì í ṣe ọmọ Olúwa. I rebuke it in the name of Jesus. Ọmọ Olúwa lọmọ tèmi o, ọmọ Jésù ni. In fact, ní ọjọ́ tí mo bí gangan inú ìjọ nínú church ni mo bí sí. Àwọn ọmọ Olúwa lọmọ mi o. Ó dà, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín.
ẹ̀mí mímọ́ pé àyà yóò pa àwọn àjèjì ẹ̀mí wọ́n sì fi ìbẹ̀rù gbogbo sá kúrò ní kọ́lọ́fín wọn. a ti kọ́ pé ta ni wọ òkè níwájú sẹ́ni bẹ́bẹ́ ní. mọ́mí. àmì Jésù. mọ́mí àmì Jésù. ṣe é gbá mi létí ni. pásítọ̀ mi gbá yín létí pásítọ̀ ẹ̀ máa gbàdúrà yín lọ. Olúwa o jẹ́ kí àwọn àjèjì ẹ̀mí tí mẹ́nu kiri kọ́ ọjà. Yes, Olúwa. pásítọ̀ mo ní pásítọ̀ wọn lọ báyìí. tó bá máa lẹ̀ sí ṣé ọ̀gá àná fèsì ara ilé ẹ̀kọ́ ló wà pé kó máa ṣe bẹ́ẹ̀ yọ̀rọ̀. ìyẹn kéré gan-an. kí ló kéré tó yẹ kó wọn ti pa ọ́ tàbí wọ́n ti tù wá mọ́ tú tí bẹ́ẹ̀ máa sọ pé kéré ni kí ló kéré ṣé ìgbésẹ̀ ara bẹ́ẹ̀ so mọ́ ìdí. ìyá mi inú ló ń gbé ṣé tìyẹn inú ló wà ó pọ̀ lẹ́ẹ̀kan. ayé ká àwọn afọkànbalẹ̀ ara ayé yẹ. fọkànbalẹ̀ ọmọ màá mi. wọ́n á ṣe láì gan. àjọ ń lọ ní wàhálà mi àjọ ń lọ ní. Ayọ̀ bá àwọn àti iná ti lọ fún bá àtọ̀jẹ́ àkókò rẹ̀. Òótọ́ dẹ̀ tún nìyẹn o. Stop náà kí ló ṣe náà kí ló tó ń ṣe bí kíní. Ṣé wò mọ̀ ni? Ọbásanjọ́ làbúrò Àbáṣà. Ẹ gbà mí o, gbogbo ara lé o. Ẹ gbà mí o. Ọbásanjọ́ ló pa Àbáṣà. Ọbásanjọ́ ló pa Àbáṣà. Mo gé oríkèé lánàá. Mo gé fẹ́ù. Àbí kí kékeré ilẹ̀ ni. Ọbásanjọ́ ni. Ọbásanjọ́ àbúrò Àbáṣà. Ẹni tí mo gbé lánàá. Mo gé fẹ́ù. olórí ẹbí èyí tí ń gbọ́ rẹ̀ tètè yìn mí láti bí ọdún márùn-ún kò lóyún fọ́pọ̀ ẹ kí ló dé ọ̀tọ̀ àyà léwèrè kí oṣù yóò tó parí tí ìbá gbọ́ ikọ̀ olóyún fún ó kò nà lé mi o tó ti gbọ́. Gbọ́ ìyàwó odidi ọdún márùn-ún gbáko ló fi wàánu yí ẹ̀gbọ́n mi o ò yé o ò pa àbí bẹ́ẹ̀ kọ́ ìyàwó àbó ń lo pampasì ni àìmọye oyún táwa yìí ti gbá sí Canada nù tá a ti ṣẹ́ dànù bá ṣe wà yìí ó tún wá mú ẹ̀gbọ́n mi fún iṣẹ́ ẹ̀gbọ́n tèmi ẹ̀jẹ̀ kẹ́nẹ́ ìyá kẹ́nẹ́ bàbá kẹ́nẹ́ tó bí wa ó tún wá mú ó tún wá ja ẹ̀gbọ́n tèmi ń wèrè òjọ́ kò sí wèrè inú rẹ ti wà ó jẹ́ kí n sọ fún ẹ níbi tó bá di ẹ̀gbọ́n mi sí lòtùlùtọ̀ mo fún ẹ ní oṣù yìí kanlẹ̀ ìyàwó gbé ojú ẹ sókè mò ń bá ẹ wí àfàìmọ̀ gbàdúgbà ló ti wá àgbà lórí nà wọ́n sìn. Mami, wọ́n fẹ́ yìí mímọ́. Kí ló dé ẹ̀rọ tí wọ́n pẹ̀lú ìjẹ̀gbẹ́? Kí ló dé ẹjọ́ torí Ọlọ́run? Kí ló ṣe? Àbábọ́dé ẹ̀dá kí ló ṣe? Ẹ̀dá pé má yìnbọn. Ṣé ọmọ mi ní ẹ̀dá pé bá mi kọ́kọ́ gbébọn ni ẹ bá mi gbé nẹ̀rọ dìde? Ọmọ yín tó fọmọ mi lóyún. Bẹ́ẹ̀ni o. Lọ́tún náà wọ́n lò èmi àti ìyàwó mi. Bẹ́ẹ̀ni. Èmi ò ní bọ̀. Màá yí wọn. Torí Ọlọ́run. Ọ̀rọ̀ ojú lè mi ní kò tí ẹ ti yé mi. Ó kẹ́ pariwo ni wàhálà rẹ̀ pọ̀. Ọmọ tèmi kọ́ èmi ò bímọ jàgídíjàgé ìbímọ burúkú. Ọmọ tèmi kọ́. Ọmọ yẹn fọmọ mi lóyún. Ó fọmọ mi lóyún. Ó tún lówó lù mí. Ibi títí wọ́n jẹjẹ gàdà tí àwọn mi mú bá. Wọ́n á lè kí n filẹ̀. Ẹ dákun ẹ sábì ẹ má bínú. Inú sùn ìyá lọ́dún ọdún wájú má wọlé má bínú ṣọgbọ́n ààyè gbé ẹ̀fọn. Ẹ̀yẹ gbé. Ọ̀rẹ́ ọmọ kẹta kẹta. Méjì ó gbà ó. Ààyè gbé. Ìgbìmọ̀ gbó. Yóò máa retí yóò. Ẹ̀mí mi ó gbà ó. Ògùn ó gbé ọ.
ìwọ ọmọ yìí ó lọ fún obìnrin lóyún ó tún wá fóbìnrin lóyún ní ọ̀hún náà ó wá ní ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kọ̀nà tí ó tọ́ níbo ló ti wá gan irú èèyàn wo ni ọ́. ṣé bẹ́ẹ̀ ṣe ń wo mi mo jẹ tó lè fún yẹn lọ. bẹ́ẹ̀ kò gbẹ́rù ẹ sọ́hùn. ẹ̀já gbọ́n náà ìyá lóyún èmi ti kíyèsí ọ̀rọ̀ yìí látijọ́ yìí o wo ọmọ yìí ọmọ tó ṣojú kàkà ọmọ yìí ọjọ́ bọ̀dá mi o ọjọ́ bọ̀dá mi ọjọ́ bọ̀dá mi gbogbo ògbà náà máa dáwọ́ lálẹ́ náà máa fàjẹ́ mi ọjọ́ bọ̀dá mi rárá. bàbá ọkọ mi lẹ́nu yín ẹ má ṣe àbòsí pẹ̀lú ọ̀rọ̀ yìí o èmi nìyí ọ̀yá dìde sókè dìde. bákan náà kọ́ lè ṣe rí abẹ́yìn àtẹ̀gbọ́n yín ẹ̀jọ́ ọ̀rọ̀ yín. gbọ́dọ̀ tí bọ̀dá mi bẹ̀rẹ̀ ẹ̀ máa fàjẹ́ mi ìjẹ̀gbọ́n ní gbogbo ìgbà lẹ́yìn máa pariwo ní máa fọwọ́ alá ọmọ kan náà tó fún lóyún bẹ́ẹ̀ náà ló ṣe kan yọ o. iṣu ẹni ní kúkú máa ń tọwọ́ ẹni bọ́kú kẹntàkẹntà ojú rẹ o ti gbọ́ nísìnyí wọn láwọn kọ́ làwọn ni ẹ́. ọ̀yà kóre kúrò wájú mi kò kóra wálé lọ fún mi ìwọ náà fóbìnrin lóyún o tún lérí lọ́yà oníwọ̀n pa ìyá ìyàwó ìyá bàbá ọkọ. ó ti tó bẹ̀rẹ̀ náà ohun tó tẹ̀ gbé mi débi. kí ló gbé yín débi. oúnjẹ kò yẹ kẹ́ sọ́rù rẹ̀ ẹ ṣe mistake tó pọ̀ ohun tó wá ṣẹlẹ̀ ni pé ọmọ yìí Abíọ́dún kì í ṣe ọmọ ẹ̀gbọ́n ẹ̀ níbi tí ẹ̀gbọ́n yìí bímọ sí ẹ lọ jẹun bẹ́ẹ̀ kò sún. ìyá Abíọ́dún wá ń bí ìyá Abíọ́dún má ti lọ sórí Bíọ́dún tí ń wọlé lọ rẹ̀ wọ́n wò pápọ̀ ìdájà ìgbà pọ̀ wọn tọ́jà ní papọ̀ ọ̀dà mi. ọjọ́ wá bí mọ́mọ́. ọjọ́ papọ̀ ọ̀dà yín ní sí nígbà ọjọ́ rò ń jẹ ẹ sáwà jẹ kúkú mọ́ jù bẹ́ẹ̀ náà lọ. mo bá ní ẹ máa bọ̀ wá léyìn gan ó lè má tún yá báyìí ẹ wò lórí ọ̀rọ̀ ìyàwó mi Bùkúnmi òun ni mo fẹ́ bá yín sọ bàbá ẹ wò látijọ́ tí mo ti fẹ́ pẹ̀lú gbogbo ìkìlọ̀ tẹ́ fún mi tẹ́ ní ìyàwó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ sì lè bí o gbọ́dọ̀ pa á bàbá àfẹ́bí pa ọ́ ṣùgbọ́n kan tó ń ṣe náà ni pé bàbá ti wọlé tá à ń ṣe lọ báyìí yóò kẹ̀yẹ̀ gẹ̀rẹ̀ náà ni yóò kẹ̀yẹ̀ gẹ̀rẹ̀ ni kí nìyẹn mo ní mo gbọ́dọ̀ bù ní gbọ́dọ̀ èdè. kò pín dẹ́gbẹ́ bí ọba bímọ fún ẹ. bàbá kí lẹ sọ ṣùgbọ́n gbàdàgbà níṣẹ́ yìí ò bí ṣùgbọ́n yìí náà bí ni ẹ̀rọ ni kò ṣọ́ ọmọ kọ́ lè mi pé ìyọ́ fẹ́ wọlé ọkọ̀ níbi mo fẹ́ yàgbẹ́ ni. bàbá yìí ní kò bí dẹdẹ kó bímọ. Jùmọ̀kẹ́ ìyàwó Fúnṣọ́ lẹ́sìn ní kó lọ́wọ́ mu wá dẹ́nẹ́dẹ́nẹ́ tó bá ti mọ̀ pé ò ní bímọ ó lè máa jẹun títí wa lásán o kó máa gbọ̀nà eléyìí ni ò ní bímọ fáwọn òun ó máa jẹun wa lásán. lóòótọ́ ni ìbílẹ̀ fi gba ọkọ ìyàwó wájú mi ṣé bí mo bí òun ni ọyọ òun yóò bí yẹn. bẹ́ẹ̀ni. ní ọ̀rẹ́ ìwọ ọmọ kí ló dédé tó fi léwò ní bímọ fọkọ yìí. bàbá mi kò yẹ pé mi ní ò fẹ́ bímọ ṣùgbọ́n nǹkan mẹ́ta mo fẹ́ kálẹ̀ tó bá sì lè ṣe gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọn kò sí ìyọnu mọ́ nǹkan àkọ́kọ́ kò ní fẹ́ yàwó mi lé mi ara ọdẹ ní. ike kejì sí ni yóò pa ọ̀dọ̀ yálé mi tì ọdẹ ìkò ní dé pè mọ́ ike kẹta ni wípé kò gbọdọ̀ máa pẹ́ wọlé rárá tọ̀ àti wípé gan ṣúkẹ́ṣúkẹ́ rẹ̀ ti pọ̀ jù mo máa ṣe ṣúkẹ́ṣúkẹ́ tó bá ti lè mọ̀ pé nǹkan mẹ́ta yẹn àwọn lè ṣe fún mi kò sí ìyọnu mọ́ ìbímọ. ẹ̀gbọ́n mi ṣúkẹ́ṣúkẹ́ lẹ́yìn ní ẹ̀ máa ṣe. àbúrò mi ìdáyín lọ́rùn. ṣé ó mọ̀ pé mo ti bímọ. mo mọ̀ pé ti bímọ tó fún mi. kí láì fẹ́ ṣe ṣúkẹ́ṣúkẹ́. o àbúrò mi gbogbo ohun tó kà kalẹ̀ yìí ń ṣe ṣúkẹ́ṣúkẹ́ gbogbo ohun tó kà kalẹ̀ yìí kó sí ohun tí ní lè ṣe tó fi nítorí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n èyí tó sọ tẹ́yìn náà lásìkò yìí ni jẹ̀díjẹ̀dí bí ọ̀pẹ́ yìí kẹ́ ló rọra. ẹ sì wá tún ṣe sí àbí kẹ́díkẹ́dí kí ní ṣẹ̀yìn náà. Bàbá ó wá tún rí bẹ́ẹ̀ náà ni o. Bàbá ẹ máa ń wo tí mo bá sì gbà múlẹ̀ yìí máa ń rún o tí mo rà báyìí. Ó mọ̀ lórí bẹ́ẹ̀ ni ó mọ̀. èyí bá sọ̀rọ̀ bọ́lá ìwà àgbàbọ̀ tẹ̀sí bọ́. mi náà bá yín bá sọ̀rọ̀ yìí ṣe. ó ní aṣẹ́ ìdìbò ní ẹjọ́ bímọ fáwa ní o. ẹ̀gbọ́n mi ẹjẹ́ rí yín nínú ilé ẹjẹ́ lọ́wọ́ ní sílé. Bàbá ìpínlẹ̀. ọ̀rẹ́ gbé ń bẹ sòótọ́ ọ̀rọ̀. àjọ ọmọdé yẹn bá ń bá nìyẹn ní má bá yẹn sọ mọ ní ẹkí ni ó ṣe á sọ ètò òbímọ ẹ wá ní ìwò fẹ́ bímọ. ìbọn ọmọ lèmi pọ̀ yìí ẹ ọmọládùn ayé ọ̀rẹ́ mi ọbẹ̀ máa ṣe ìwọ wájú kọ́ bá mi. bàbá mi dé ní ìwọ náà.
Àríkẹ́. Àbáríkẹ́ fọ́ ni. Ẹ ra bàbá o. Ṣó sì dá bó ti ṣe wù? Kí ni mo ṣe? Ṣé àdéhùn èmi àti ẹnu? Pípọ́ ọmọbìnrin tó bá kọ́ bí? Ẹ̀ṣù tẹ́ǹdì tù yín. Ṣé bíjọ́ kínní àná tó ọwọ́ ọmọ wádìí òòṣà? O ní ọmọbìnrin tó bá kọ́kọ́ bí ọmọ òòṣà ní ọ̀fẹ́. Ó sì máa ń ṣètùtù ẹ̀, ó sì wá jóúnjẹ òòṣà. Ẹ má bínú. Sẹ́rí, káàtì ká má parọ́ ká má ṣèké. Ọ̀túnla ni mo sọ pé màá wá yọjú sí gbogbo ètò tẹ́ sọ pé a máa ṣe yẹn mo máa wá ṣe. Wọ́n ṣètùtù ó léwu bẹ́ẹ̀ ni ìjùmọ̀ tí àti ẹ̀gbọ́n rẹ̀ ọ́. Àti wọ́n jẹ́ alára. Kẹ jóúnjẹ òòṣà kẹ gbọ́nra. Tó. Ó léwu o. Ó dáa ó dáa. Àdó àwọn gbà. Ẹ ṣeun. Báńkì o. Ẹ á lọ ṣe mẹ́rẹ̀ẹ́gì níbi tẹ́lẹ̀ ìtẹ́ ìgbọmọ lọ́wọ́ òòṣà. Ayé ni. Ẹ sáré rẹ o. Mo wá lọ́túnla. Ọmọ tèmi ẹ sọmọ òṣàmọ́ ọmọ Jésù Kristi ní ọ̀gá ògbó ọmọ Jésù Kristi ọ̀gá ògbó ní ọmọ tèmi ẹ sọmọ òṣà. Mo lè yọ èmi tí ẹ tí mo fi pe Jésù Kristi ní church tí mo fi yan Ọlọ́run lọ́gọ́. Màá máa fi glory bí òṣà máa ṣe kí nìkan òṣà kan. Ó tiẹ̀. Bàbá ìdèdè yìí, àwọn mi náà àwọn. Ìlú wa kọ létí yìí. Ó máa tura ìlú ọgbọ́n òkè wọ̀kọ́ yìí. Ìyá ẹ̀ ò jẹ́ lọ́jọ́ ẹ̀fẹ́ mi àbí. Ìjọba máa pọ̀ létí ẹ̀ ó pọ̀ lẹ̀ ni. Ìyá ẹ̀ tún fẹ́ mi lóhùn. Ìjọba máa pọ̀ ó pọ̀ lẹ̀ ó wà lẹ̀ fáwa ni. Bọ̀ lẹ́yìn wàá jọ́lẹ̀ ń bí. Èmi ni. Ṣé mo tó fẹ́ ṣe? Èmi ò ṣàfẹ́ sí. Ó ń gbénú mi ni. Òkè ìlú ẹ̀ ló ń gbé. Lẹ́mi náà. Ìlú wa ṣe tán mo fẹ́ mọ̀ ọ́ tó gbé ní màá gbọ́ lé jáde. Gbé lọ́wọ́ bẹ́ẹ̀. Ọ̀pá ìṣe ọ̀rẹ́ lọ́gọ́ ni. Ìwà. Ẹ̀yà ò ní ní ìwà àjọ ọ̀rọ̀ wa lẹ́nu. Agbára létí. Ìgbà méjì. Àṣà lẹ́yìn yẹn ń kọ́. Ó ti jọ. Agbára létí rẹ̀. Àṣà àgọ̀. Gbàgbà ẹ̀ pa. Ọ̀gá mi. Mo bá gbanú tí mo lè sẹ́rẹ̀ báyìí. Yóò kẹ̀ lọ́ọ́ kulẹ̀ wájú ni kù. Ó kù tí ni nì. Ìbọn tẹ́lẹ̀ wò yìí. Ẹ wo kò tiẹ̀ yé mi mọ̀ ohun tí ń ṣe. Omi òjò ni. Ṣé wàá rí ibi tí ìbọn yìí sí? Ó ṣe sẹ́gbẹ̀gbẹ̀ fún bọ́sẹ̀gbẹ̀gbẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n tó bá jù ìrọ̀lẹ́, kò wá gbé lọ́jọ́ rọ̀. Mo jẹ́rìí ẹ̀. Ẹ ṣe. Báwo tẹ̀ ní ọ̀rọ̀ aya rẹ̀? Bàbá rẹ ti wá sí ọ̀dọ̀ mi. Àti sọ ọ́. Ó sì ti bá mi bá sọ̀rọ̀. Wo tí mo ti gbá sí. Ó ti ṣe dáadáa. Ó ti. Ọ̀rẹ́ mi. Ó dáa, tó bá dọjọ́ rọ̀, kò wá gbé bọ̀ rẹ̀. Ó ṣeun. Ìyàwó pẹ̀lágbèrè. Ìjùmọ̀kẹ́ láti fi ojú ọdún náà tó ti wọlé ọkọ̀ ọ̀pọ̀ pàpọ̀ lọ́kùn.
bọ́pá sọ̀rọ̀ ní. ẹ ṣeun bàbá wò mí bí bàbá ọkọ mi ṣe wí bẹ́ẹ̀ náà ló ṣe rí àkọ́bí mi lélẹ̀ èyí tó tẹ̀lé sí ní Jùmọ̀kẹ́ ọkọ rẹ̀ ló wà láàrin yẹn ara rẹ̀ yá ó ti wá pé ó kù bí ọ̀sẹ̀ kan tí ó fi pé ọdún 6 tó ti wọlé ọkọ nílé ọkọ yìí náà ló wá táwọn ọkọ rẹ̀ ò fi yá àwọn ẹbí ọkọ rẹ̀ wọ́n lè jáde wọ́n ní àkọ́kọ́ lọ lóyún wá ẹ̀ẹ̀kejì ó tú àwọn sílẹ̀ ní tí ọlọ́ọ̀dẹ wọn ó túlẹ̀ o kò sì gbọ́dọ̀ lo oṣù yìí parí tí ó fi lọ gbóyún wá ṣé ọkọ tára rẹ̀ ọ̀yá ni ó fún lóyún ni àbí yóò gbóyún wá láti ta gbogbo nǹkan yẹn ó tiẹ̀ wá ti sú mi èyí ẹ̀gbọ́n náà nìyí bíi kó pàdé ọmọ ọlọ́mọ kó lù gbogbo lọ́wọ́ rẹ̀ bíi kó bá àwọn ọmọ ọlọ́mọ lò pọ̀ bẹ́ẹ̀ ló ti ń ṣe gbogbo ẹ̀ tiẹ̀ wá ti sú mi bàbá ọkọ mi wá lọ́jọ́ tí àwọn ẹbí ọkọ Jùmọ̀kẹ́ tí wọ́n lé kúrò nílé àwọn náà ṣàsìkò rẹ̀ lọ́jọ́ yẹn mo bá ṣàlàyé fún wọn bá tó ọ̀dà àwọn ò mójútó ni wọ́n bá sọ pé àwọn ọmọ bàbá wo ní nǹkan olójú wa wá sọ́dọ̀ yín bàbá ẹ gbà mí ẹ ṣàánú mi o. ẹja gbàdúrà ọyẹ ẹwúlẹ̀ sẹ́nu bá tòlú abájọjà. alágbára láyé àti lọ́run Jésù Kristi ọmọ Ọlọ́run ọba olùṣẹ́yà olùwàṣeyanu Jehova abújáde mímọ́ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ọba olùdarí dárí ẹ̀ṣẹ̀ wa jù. Ẹ̀ṣẹ̀ wa bá ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan wa dárí wa. Àgbà nínú ìtúlì. Olúwa ṣẹ́gun ogun yìí. Wọ́n ogun yìí mọ́lẹ̀. Ẹ̀mí ń bẹ lára àwọn tó ń lò. Ẹ̀mí ń bẹ lára àwọn tó ń lò. Ìyá wa Jésù bẹ̀rẹ̀ ní pẹpẹ gbogbo ẹgbẹ́ ní ọbẹ̀ ìyá ibi tẹ wá yìí kì í ṣe ilé rọ inú ilé Olúwa tẹ wà yìí ṣẹ́gbọ́ Olúwa ní ká fi ti Késárì kò ti Késárì ọmọ yìí kì í ṣe ọmọ Olúwa. Ọmọ Olúwa ọmọ mi o. Ẹ̀rí ń bẹ lára àwọn tó ń lò. Ìyá kì í ṣe aṣọ rọ inú ilé Olúwa tí èmi wà yìí ní tẹ́ḿpìlì yìí kì í ṣe irọ́. Ìyá o ẹ̀mẹ́ ló mọ̀ pé ẹ̀mẹ́ta ọmọ yìí yẹ ṣọmọ Olúwa ọmọ yìí kì í ṣọmọ Olúwa Olúwa ní ẹ̀mí ti Késárì kò ti Késárì. Tí ẹ bá fẹ́ ní ìwòsàn, dáadáa ní ìgbàlà, ẹ gbọ́. Agbára ń bẹ lára àwọn tó ń lò. Ẹ wí bàbá o, ṣùgbọ́n ebi ń gbà tójú ọmọ ń pọ́n mi ni. Òun ló fún mi lọ sọ́dọ̀ bàbá òṣàtúnṣe. Kó má bàa sí mo fi wá ọ̀rẹ́ mi kan ló júwèé báyìí fún mi ó dẹ̀ sọ pé òun ò ní bá mi débí bàbá ìṣòro ńláńlá kan ló gbé mi wá sọ́dọ̀ yìí mo ti wọlé ọkọ ó ti tójọ́ mẹ́ta bẹ́ẹ̀ mi ò gbọ́ pa mi ò gbọ́ kú ọ̀rẹ́ mi yẹn ló wá sọ fún mi pé kí n wá sọ́dọ̀ yìí ó ní kì í ṣe tì bàbá ìṣàánú mi
gbà tí ọ̀rẹ́ mi náà rí gbogbo wàhálà mi gbogbo gbìyànjú mi lórí kábàlẹ̀ bímọ yìí òun ló jẹ́ kó fi júwe bí ìfún mi bàbá wọn sọ pé ìbá àti ẹ̀ṣẹ̀ tí bàbá ẹ̀ ṣàánú mi. Ó kọ tiẹ̀ tí. Àríkẹ́ ló kọ bí bàbá. Àríkẹ́ ó rí kẹ́ ó sì rí pọ̀n. Àmì àṣẹ. Ẹni ó wí fún ọ pé ọmọ àbọ̀ wádìí ó ṣàlàyé bàbá mi kò ṣe é. Òṣànú. Kò sí bẹ́yìn ó ṣe déédéé òṣà yìí tí ò ní bímọ o. Ọmọ bẹ̀rẹ̀ ńlẹ̀ aládìí ní ọ̀gẹ̀dẹ̀ òní gbódò ọ̀yá gan. Máa fọ ọjọ́ wọn sílẹ̀. Bó ṣe dọ́dọ̀ mi ọmọ lòún gbé pọ̀n ọmọ lòún gbé pọ̀n ọmọ lòún gbé pọ̀n. Ó ń tàn ó lè mú kò lè mọ́ṣù jẹ tí ń bá fi mú oògùn òṣàlàyé ẹbú rẹ̀ tí mo sí gbẹ́rẹ́ kan sáàrin orí fún ọ. Gbàgbé ẹ̀ ó lè mọ́ṣù jẹ. Bàbá sọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ nítorí pé ọ̀nà tí mo ti lọ kì í ṣọ̀nà kékeré àwọn ènìyàn sọ pé tó o ò ní mọ́ṣù yìí jẹ o ò ní mọ́dún yìí jẹ ṣùgbọ́n ọ̀rẹ́ mi kẹ́ ẹ̀ sọ fún mi pé òun ẹ ti bá àwọn èèyàn tó ti ṣe tó ti pọ̀ ní. Bàbá tí mo bá fi lè wá finú ṣoyún bẹ́ẹ̀ ṣe wí lóòótọ́ bẹ́ẹ̀ ṣe fi ń dá mi lójú tó bá sì rí bẹ́ẹ̀ ọmọ tí mo bá bí tó bá jó obìnrin tí bá fi ṣàkọ́bí yìí fi fún òòṣà àwọn aláyé yìí. Àdéhùn ló yé wọn. Bẹ́ẹ̀ ni. Ìwọ̀n òòṣà àwọn bàbá mi fẹ́ nù. Bọ́jà kan bí bọ́jà kejì kí sátì jó obìnrin. Bàbá wa rí bẹ́ẹ̀ ó bímọ. Bàbá àwọn ní ọmọ tó bá kọ́ bí tó bá jóbìn òòṣà ní ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni. Ètùtù wa ń kọ́. Toró láwọn ètùtù tó máa ṣe lọ́dọọdún o. Bàbá tó bá yẹ pé ètùtù yẹn kéré. Àwọn tí mo ti ṣe ti kọjá pé kí n débi pé tí n bá wá bímọ níwà sọ pé mi ò lè ṣe ètùtù. Ẹ wo lọ́dọọdún ìgbéwúrẹ́ wá wọ́n gbàgbọ́ wá gbogbo àwọn èèyàn mi àwọn ọ̀rẹ́ mi gbogbo wọn ní máa pè wá lọ́dọọdún táwọn máa bá ń ṣe ayẹyẹ rẹ̀ kí sá ti bímọ. Ẹ̀yin òṣàṣẹ́ ń gbọ́ dáwọ́ dìmúlẹ̀ o. Àríkẹ́ni tóun bá finú ṣoyún tóun fẹ̀yìn gbọ́mọ pọ̀n wọ́n máa ṣe tutù fún yín. Ọmọ tóun bá ti kọ́ bí tó jóbi ọmọ òòṣà ní ọ̀fẹ́ òun ó sì máa wá fararara lẹ̀ fóòṣà. Tí n bá fi esí gbẹ́rẹ́ kan sí ẹ lórí láàrin àwùjẹ tí mo sì mú ẹbú òòṣà aláyé tí mo rá o ní mọ́ṣù jẹ o. Bàbá wa rí bẹ́ẹ̀. Ìjọ ṣe dé àti sí gbẹ́rẹ́ ọ̀hún. Bàbá ohun tó bá ti yá kẹ̀kẹ́ tún. Gbẹ́rẹ́ kan náà ni tá a bá fi sin fún ọ ò lè mọ́ṣù jẹ. Ó ti yá bàbá. Ìbà àwọn aláṣekùn o. Níbo lásìn sí? Òòṣà aláyé bàbá mi ṣẹ́ ń gbọ́. Àti fẹ́ sí gbẹ́rẹ́. Ẹjọ́ ojú mi ṣe o. Ní ìṣe ká ti rí ẹ má jẹ́ fi ṣàṣetì o. Ọya, ṣíkìlà. Fọwọ́ jẹ ẹnu ẹ, fọwọ́ jẹ àwùjẹ. Bẹ́ẹ̀ni. Wọ́n á fẹnu ara mi jẹ́jẹ́ lọ́hùn pé tó bá jẹ́ pé lóòótọ́ lórí ìṣàyí fún mi lọ́mọ tí mo bá bí obìnrin ṣàkọ́bí yóò fẹ́ ọmọ bàbá ọlọ́fẹ́ òòṣà pé òòṣà ọmọ òòṣà yóò fẹ́ ṣùgbọ́n dá mo sì padà bí mẹ́mí kó wọn lọ sílé ìjọ Ọlọ́run ni ọ̀nà Ọlọ́run lèmi ń kọ́ wọn èmi ń gbé wọn lọ ṣọ́ọ̀ṣì ni. Mo ti wò pé bóyá àṣírí yìí ò ní túmọ̀ mo ti wò pé bóyá kò sí ohun kẹ̀kẹ́ tó ní bẹ́yìn rẹ̀ yọ. Bàbá kì í ṣọ̀dọ̀ orí àkọ́kọ́ tí ẹgbẹ́ tẹ́ sọ̀rọ̀ yìí fún mi mo ti kọ́kọ́ lọ sínú ìjọ kan ṣùgbọ́n àti ẹ̀mọ́ tó ṣe fẹ́ sọ̀ bí wọ́n ṣe ń gbàdúrà fún wa lọ́jọ́ yẹn wọ́n kẹ̀ sá kúrò wájú wa làálẹ̀ fi kúrò ń bẹ̀. Ẹ jẹ́ pé ìdí òǹṣàlẹ̀ ti tọrọ àwọn ọmọ ni wọ́n dà káàkiri orí mi ò ìjẹkújẹ lọ́wọ́ àjọ okó bá mi ìjẹkújẹ ni láti yọ ọ̀rọ̀ yìí dilé. Bàbá mi ṣe é sọ wípé ìyá yìí gẹ́gẹ́ ló wà nídìí ọ̀rọ̀ wa ṣé kò dání ẹgbà ìyàwó rẹ̀ látọjọ́ ẹ̀ ṣé wọ́n ẹgbà ìyàwó rẹ̀ àti àtìgbà tí wọ́n ti fẹ́ yàwó ìlógún tó ti wọnú ayé wọn àti ìgbà yìí ìlógún ti wọnú ayé wọn àpárá ìgbọ́n mi ṣàkóbalẹ̀ bí o. Kí làwa ń sọ kìnní fún tẹ́lẹ̀ bí àti táwa ń ṣe kìnní Olúwa ti dáríjì yín gbogbo àìṣedéédéé yín Olúwa dáríjì yín. Jehova ìyá ẹ ṣọ́ra yín ẹ pera yín ṣàkíyèsí torí pé kí ni ilé òdodo la wà kì í ṣe ilé rọ. Bàbá
Bàbá àdúrà ẹ̀ ṣàánú mi. Báyé ń ṣe é pé máa súré. Báyé ń ṣe é pé máa súré. Ọba tó ní wá o, ọba tó ní wá. Ọba tó ní wá o, ọba tó ní wá. Báyé ń ṣe é pé máa súré. Báyé ń ṣe é pé máa súré. Báyé ń ṣe é pé máa súré. Ọba tó ní wá o, ọba tó ní wá. Ìyá ọmọ bàbá ọmọ, ìyá ẹ jẹ́ ká fi ti Kísárì kó ti Kísárì. Ìyá tí ì ní parọ́ fún yín tí ì sì ní tẹ̀yìn jẹ, ẹ gbé ọmọ yín délé òòṣà padà. Tẹ́tí lọ fẹ́ nu ara yín jẹ̀jẹ́, wọ́n ti bá yé ṣe é pé máa torí gbogbo nílé ayé wa yìí táwọn àwọn ọmọ wa sọ ẹ̀jẹ̀ àmọ́ tó dáadáa. Kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ. Ìyá ẹ padà sí ilé òòṣà. Ní orúkọ Jésù, Olúwa gbàdúrà àwọn ọmọ rẹ̀. Ìjẹ́ ni wọ́n ti máa lọ Olúwa tẹ̀lé wọn. Lọ́nú sí wọn, wà pẹ̀lú wọn. Jésù agbára wa. Wàá sí mo Màríà. Bàbá èrì mi o. Nípa ọ̀rọ̀ Jùmọ̀kẹ́, òun ló gbé mi wá o. Jùmọ̀kẹ́ ti wọlé ọkọ, òun ti ń pé ọdún 6 lọ o. Kò gbọ́pá kò gbọ́po. Ohun tó tiẹ̀ wá jẹ́ kàsí àrà nínú rẹ̀ ni pé ara ọkọ rẹ̀ ò yá, ọkọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe gẹ́gẹ́ kiri. Bóyá àwọn ẹbí rẹ̀ wá gbé lọ sí ibì kan ni. Wọ́n wá sọ pé tó Jùmọ̀kẹ́ ló wà nídìí ọ̀rọ̀. Mo bá béèrè lọ́wọ́ ọmọ mi, báwo ló ṣe jẹ́ gbogbo bí táwa ń lọ. Níbẹ̀ ni wọ́n ti jó yé mi pé ọmọ òòṣà ni, pé òòṣà ní dà láàmú. Òun ló jẹ́ wá bá yín bàbá ẹ gbà mí o. Kódà ẹ̀gbọ́n rẹ̀ gan bí kò máa ṣe wérewère kiri, bí kò sá máa bá àwọn ọmọbìnrin lájọṣepọ̀ kí ọ̀rọ̀ yìí ò tiẹ̀ yé mi mọ́. Ẹ gbà mí lórí ọ̀rọ̀ Jùmọ̀kẹ́ o. Àríkẹ́. Bàbá. Ajá ẹ ó forí kọ́míǹsì ọmọ nàìjíríà olówó. Níjọ́ kínní àná tí mo pàdé ẹ, ṣé bí mo sọ fún ọ? Ẹnu ara ẹ ló fi ṣe àdéhùn di òòṣà. Ó bímọ tán, ó gbé tọ Ọlọ́run lọ. Ọlọ́run èṣà alábòsí. Ṣèbó òòṣà ló fún ọlọ́mọ òun. Gbogbo ògbó ẹ lọ ṣe márèèjì ṣé bí mo gbọ́ ń wò bí ọ́. Ọlọ́run bọ̀ lọ́tún láṣọ tún là ní. Mo fẹ́ wà ṣùgbọ́n mo padà gbàgbé ni. Ẹ sá máa bínú. Má ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣé bí mo sọ fún yín mo ló léwu fún Jùmọ̀kẹ́, ó léwu fẹ́gbọ́n ẹ̀ ó sì léwu fún ọ̀gán fún òwí. Ẹ sọ bẹ́ẹ̀ lọ́jọ́ ni bàbá. Téèyàn bá ṣe mọ̀tán yóò lè mọ̀ ló ṣe wù. Ọ̀kárẹ̀ òòṣà Àjàláyé. Òòṣà ńlá. Ọmọ pé gbẹ́rẹ́ kan tó sí nídìí òòṣà ń jọ kínní àná. Ọmọ pé gbẹ́rẹ́ alágbára ni. Àwọn àǹjọ̀nú tí wọ́n ń bá gbẹ́rẹ́ rìn ní ọ̀jẹ́ káburú kankan ṣẹlẹ̀ sí Jùmọ̀kẹ́ tó jókòó yìí. Aburú tó yẹ kó ṣe é ló ṣọkọ ẹ̀. Ọmọ ọlọ́mọ ni. Ọmọ ọlọ́mọ ni. Bẹ́ẹ̀ ni. Ìwọ wá ṣe tán sí oní wọn ló ṣà ní ṣe. Ṣé wọn ọmọ pọ́ mo ṣà ní nígbà ń ṣàdéhùn di òòṣà ṣọgbàgbé? Èmi àwa mọ̀ pé bẹ́ẹ̀ ni. Èmi wò pé ńgbà tí mo ti gbọmọ lọ́dún òòṣà kí lọ́ọ́ fi Jésù tèmi kí lọ́ọ́ fi tọ́jú rẹ̀ kí n fi wò ó dàgbà ni. Ìmọ̀ pé yóò lẹ́yìn báyìí. Ọjà ọ̀gbáyé ọgbọ̀n ọmọ lọ́wọ́ òòṣà yóò fọ Ọlọ́run tán. Ọlọ́run èṣà alábòsí. Ẹ sádàkú bàbá kí lọ́ọ̀nì àbáyọ káàrọ̀ ọmọ ọlọ́mọ yá kó kúrò nínú ìgbèkùn gẹ́gẹ́gẹ́ tó wà kí ọmọ mi náà kó ṣe kí ni kó finú ṣoyún. Ẹ gbà mí. Ṣé ihun tó ṣá sì tún lálẹ́ ṣó lè ṣe? Gbogbo ọ̀nì àbáyọ yòówù tí ò bá wù tó bá wà ní ṣe. Iná ń jó mi, iná ń jó mi. Tọ́ba wa rí bẹ́ẹ̀ àwọn òòṣà náà ní bínú o. Òòṣà náà lásìbẹ̀. Ṣé ká lè wúrẹ́ fún òòṣà àbí ká robì fún òòṣà kí lóòṣà fẹ́? Tọ́ba dé àárọ̀ ọ̀la ọ̀wá ń wọ́n pèsè ètùtù ńláńlá kan kalẹ̀ tó gbé. Tó bá ti gbé tó bá ti kanlẹ̀ tó bá ti gbà àdúrà ìgbà. Ètùtù ẹbọ kọ́lẹ̀ ń pè wọ́n. Ẹbọ ni. Ok ẹ máa bá wa gbé lọ síbí àbí? Ń gbé pé èmi mọ bẹ́ẹ̀ fàjọgọdì. Wọ́n ló gbé nǹkan abúrẹ́ tó bá sì ti gbé kalẹ̀ ọba ṣòro pàdé ń bẹ pè níjà wa o. Ìpèníjà wo tún ni bàbá? Nígbà tó ń béèrè ọmọ òṣè ha. Ẹ mọ pò mí nínú ìjọ ni ẹ mọ orí ẹni tí mo jẹ́ ni.
inú korí wèrè kẹ́kọ̀ọ́ kẹ́ yọ láti ibi tó ọmọ kọ́ra amọ́lẹ̀ ńbẹ̀ kọ́ bá ọ sùn. Bàbá. Tàbí káńjọ̀nù ó sì yọ sí ọkọ́ lù ọ́ bí ẹ lu bàrà. Bàbá. Èmi ò lè gbé mọ́. Èmi kọ́ ìyìn lè gbé. Kò sí wàhálà. Wèrè ọba mi lò. Èmi ò lè gbé mọ́ o. Wèrè má tún wèrè lè tún máa wá. Ìlè gbé mọ́. Wèrè lè ẹ máa wá. gbọ́dọ̀ gbé o ṣé ayé tèmi ó bàjẹ́ ni Jùmọ̀kẹ́. ayé tèmi ó bàjẹ́ ni mo jẹ́ ẹgbẹ́ tí báyé mi Ṣé o ní wọ́n gbé ayé tèmi ó bàjẹ́ ni ọkọ̀ mi ó bàjẹ́ ni wá àbáyọ ni Ọgbẹ́ tutù káńjọ̀nù ọ̀nà bí wèrè tàbí kí wèrè ọba bàbá ọ̀sùn. ẹ̀ tún ti ń tẹnu mọ́ jù. Ẹ ti ń tẹnu mọ́ jù. Bẹ́ẹ̀ kan náà wèrè yóò ṣe é. Kí ẹ máa tó nù kí ó ní nǹkan. Ọ̀dà ní wà lọ́la. Ọwọ́ agbé tutù. Àbí ọmọlọ́mọ sá kúrò nínú àjàgà tó wà. Nígbà yóò yà ń fa fìtínà sọ́run ọmọ ọlọ́mọ ṣé babaláwo kí babaláwo ọ̀sán fún ní ẹ̀. Bàbá di àlọ́ máa rí kí ẹ. Ò ń ké. Àríkẹ́ jẹ ń ké. Kára rẹ̀ ó yá. Àti Jùmọ̀kẹ́ ni mo gbé bọ̀ yìí o. Kó fi kọ́dà o. Kí Jùmọ̀kẹ́ ó finú ṣoyún. Kó gun ẹ̀gẹ̀. Ogun àgẹ̀ kó kúrò nínú ayé rẹ̀ o. Kí Fúnṣọ́ kó sì gbádùn lẹ́mìí àti nínú ara gbogbo gẹ́gẹ́gẹ́ tí ń bẹ nínú àgọ́ ara rẹ̀. Kó fi ilẹ̀. Kí Jùmọ̀kẹ́ kó sì finú ṣoyún. Ṣàánú mi o. Elédùà. Kó lọ o. Kí gẹ́gẹ́gẹ́ ara rẹ̀ ó kúrò o. Kí gẹ́gẹ́gẹ́ ara rẹ̀ ó kó bẹ́ẹ̀ o. Adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ àjọ àjùgbà. Oníṣẹ́ o, oníṣẹ́ o, yẹ́, oníṣẹ́ o, oníṣẹ́ o. Kẹ́kẹ́ ojú rẹ̀. Iṣẹ́ tí mo ní ó ṣe é lẹ̀ kò ní ṣe kó bá sì yá yóò máa béèrè owó lọ́wọ́ mi. Àríkẹ́, ṣé lè dá? Ẹ̀lẹ́, ó ti dé? Lọ́jọ́ kó ń bọ̀. Wọ́n bá jẹ́ ọ̀jẹ̀ burúkú ìyanu ilé yìí lónìí. Kábẹ̀ mọ́ iṣẹ́, kọ́mọ má lè jíṣẹ́. Owó yìí náà ni. Ǹjẹ́ àlọ́ jáde fún? Ṣé lè dá? Ẹ pẹ̀lẹ́. Rí mi ò lè padà wá mọ́ níjẹta. Mo retí wọn. Àwọn ẹni tẹ rán síbi tí ẹni kì í gbẹ́bọ lọ. Ó ń ṣe yín ló jẹ́ nígbà tí mo gbẹ́bọ yẹn kalẹ̀ tán bẹ́ẹ̀ ṣe sọ pé tó. Àwọn ẹni tẹ́yìn o tẹ sọ pé wọ́n ó lù mí, wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe sọ pé kí wọ́n ṣe gẹ́lẹ́. Wọ́n na sẹ́nẹ́ báyà mọ́ mi lára. Àjọ nínú o. Àwọn tẹ rán ni ẹ̀bẹ̀ ti sọ bẹ́ẹ̀. Mo ti ẹ̀ dúpẹ́ tí ò jẹ́ pé àwọn ẹni tí wọ́n wá ṣe mí ṣekúṣe lè rán wá. Wọ́n lù mí. Ẹ wo gbogbo ẹ̀yìn mi báyìí. Mi ì lè fi lélẹ̀. Ó ní gbígbó ọ̀wá ọ̀rá ọmú kọ́ gbọ́n gbogbo ẹ̀. Àti ẹ̀dúpẹ́pẹ́ ìran àwọn eléyìí níwá àwọn ẹ̀ńtẹ́sọ pé wọ́n wá bá mi lò wọn ò wá ṣùgbọ́n àwọn ẹ̀ńtẹ́ ẹran wá yẹn wọ́n na. Àjọ̀nú wa ṣọ́ ṣàdúrà fún. Ó ṣàdúrà ó ní àdúrà ẹ o ó ti gbà kódà mo ṣe káwọ́ lérí tí mo dúpẹ́ pé tó ẹ ṣeun o bẹ́ẹ̀ mo tó bá kù ní ẹbí á ṣe. Ìgbésẹ̀ tó kùn òun ò dé kékeré báyìí náà lè. Ó gbẹ́jú mọ̀kẹ́pọ̀n. Ó wàá lu àárín ìjà ńlá. Ó gbàlù lẹ́yìn. Ẹ máa jó. Ẹ gbà mí o. Bàbá ẹ dájú gan-an. Ẹ dájú. Ẹ̀yin ẹ sọ pé kò lè nǹkan ọ̀kẹ́lẹ̀ ni mo gbẹ́ bọ. Pẹ̀lú àwọn bó ṣe lù mí tó ẹ̀tún wá ní. Ṣé Jùmọ̀kẹ́ wá jẹ́ ọmọdé ọmọ tó ti wọlé ọkọ? Ṣé Jùmọ̀kẹ́ wá tọkọ ẹ̀ tó ń gbé pọ̀ ní? Ṣé bí irú àgbàlagbà báyìí ní wàá fa sẹ́yìn ni ẹ̀tún wá ní lọ́jà ńlá? Lọ́jà ńlá. Ọjà ni o. Ó gbé pọ̀ntẹ́ gbàlù. Ìlú ọmọ aṣọ ìlú ọyọ́ máa rajó pẹ̀lú ọmọlẹ́yìn. Ọmọ akọrin lọ́mọ akọ wọn máa fún ọ lówó. Ọmọ agbowó torówó bá ràn tó bá gbà òun láì ṣètùtù tú sílẹ̀ fóun àtẹ̀gbọ́n rẹ̀ àtìwọ́gẹ́ àtọ́kọ ẹ̀. Làdúrà yín bá gbà ní gbogbo ẹ̀ bá tán. Tí mo bá gbọ́ yín yé láì bíbejì ẹni ń lọ sí ọjà ńlá ń wá pọn Jùmọ̀kẹ́
ì máa jó wọn á máa fún mi lówó ẹ mọ pò mí láàrin ìlú yìí. ọmọ kò láàrin ìjọ Sunday school teacher ni mí ẹ wá fẹ́ kí wọ́n máa wò mí nínú ọjà pé irú èèyàn wo leléyìí. adédi òòṣà. èmi ò gbogbo eléyìí ẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi. àríkẹ́ kò sí ohun tó burú bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ mi wà. mo jẹ́rìí òòṣà àjà láyé mi tí n bá débẹ̀ tí mo na obì sí tí mo ní àkùkọ sí kó tó dọ̀tún láyọ̀ pàlẹ́ yẹn yẹn mọ́ Jùmọ̀kẹ́ ọ̀kẹ́ kú ni ẹ̀gbọ́n rẹ̀ ní òsì kú ó ń gẹ́gẹ́ tì í yóò sì rà yóò rìn lọ ní àní. bíbélì tèmi gẹ́ sọ fún lóní àwa kì yóò fi dúdú kan bí kò ṣe yíyé. bíbélì ló wí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá ẹ wá bàbá. jẹ́bọ ní bíbélì wí. bàbá ẹ jókòó. ó ṣe ni àbó ṣe. bàbá wọn ò ṣe wọn mi ẹgbọ́ ṣe níṣẹ́ yẹn kú mọ yín lójú ni. gbọ́ bí wọ́n pè ní ọjà ẹ ṣe yẹ ọjà kékeré. ọmọ àjọ lọ ọmọ àbú báyìí lọ́mọ àbú báyìí lù gidi tọ́ máa jó ó jó. bàbá yẹn wọ́n ti fẹ́ràn exaggeration jù ó ti pọ̀ jù. ọgbà ọmọ sẹ́yìn ló fi máa jó o wọ́n máa kú ìrì báyìí ni o. bó ṣe rí ni. ọba ti gbé pọ̀n lọ́sàn-án gan láàrin ìjà tó ń jó tó ń jù sọ́tún tó ń jù sósì. ọjà wo lè wá làá lọ báyìí. ọjà ńlá tí ń bẹ́ lu wa yìí lọ́lọ́ o torí bí èèyàn ti mú ẹ táwọn gbajúmọ̀ ti mú ẹ tí wọ́n ti máa mọ̀ pé tó gbajúmọ̀ kan ní máa ń jó yìí kódà ní tí ọba fẹ́ fún ẹ lówó ó rèdí sí ó gbowó lọ́wọ́ rẹ̀. èwo tún lábùrẹ̀ rèdí sí ijó tún ṣe papọ̀ máa ń rèdí sí ní lọ́jà. ó pé kó lè bú sí ìsí kówó lè wọlé. bàbá wọn máa ṣe mami abẹ́ mi. owó tí a jẹ́ pọ̀ wọ́n máa ṣe ṣé dandan ni kí n sọ pé kò wá sáyé ni. jẹ́ ẹ̀gbọ́n tí bàbá sọ wọ́n ní máa kú. ṣé bí wọ́n ní múgbẹ̀múgbẹ̀ yìí kí ni bẹ́ẹ̀ bí kọjọ́ ṣe bó rèdí ni àwọn tí ọ̀fẹ́ mọ́ ẹlòmíì ní ẹ̀bà jẹ́ náà ọkùnrin tó bá ti rí tó ṣe báyìí tó ṣe báyìí wọ́n mọ̀ ó kí láburú mi. èmi ò rí sánjọ́ o. ẹjọ dáadé pawó bi ẹkú. Fúnṣọ́ Abíọ́dún àti Jùmọ̀kẹ́ gbogbo ọba mi mọ sí ọ. ẹlẹjọ làwọn ẹkú ìlú sọ bó ṣe wá rí ìlú fún ọ̀kọ̀ọ̀kan là á yọ sẹlẹkùn. wọ́n bá ṣe bí ìṣe tèmi nídìí ó ṣàlàyé bàbá mi ó kọ tiẹ̀ ti jẹ́ Jùmọ̀kẹ́ ọ̀tún rẹ̀ tí ó kọ mọ́ ni ọ̀yà di okúnlẹ̀ ògébọ̀ àwọ̀ alára ló ṣe bábá lára ògébọ̀ àwọ̀ ajérò ló ṣe bábá jérò kọ́rọ̀ ẹ̀ pẹ̀sẹ̀ ogun àìríbí kókò lára ẹ̀ o ogun àìrípọ̀n kókò lára ẹ̀ o kò bínú ṣoyún ọbẹ̀ ìgbọ́mọkàn.
bó bá ṣe dáadáa bá rà kó. Ọmọ lọ́lọ́ ní aláàjì. Ẹ̀yin àbíbí. Ọmọ àbíyè. Ó túndé máa sọ̀rọ̀. Ọmọ gbẹgbẹ̀rún ọ̀bọ̀kùn ló gbóbìnrin. Bàbá ẹ̀gbọ́n rẹ̀ náà rèé. Ó kọ tiẹ̀ tí jẹ́. Wo. Ilé kó làwọn. Bóyá Débà sì kọ́kọ́ dá ọkọ̀ yìí ló. Ìgbà tí rí yìí rí. Ọya ọ̀rọ̀ ẹ̀ pẹ̀sẹ̀. Látò nílò ní. Kárí ọyá. Gbogbo jàgídíjàgan kan má ṣe mọ́ o. Gbogbo jàgídíjàgan kan má ṣe mọ́ o. Ọjọ́ ọmọ gidi nínú ẹbí. Ọjọ́ ọmọ gidi nínú ẹ lè ṣaṣẹ́ ní èrò. Ọ̀dùn mọ́ yìí. Èèyàn gbọ́dọ̀ jó kéèyàn kú múkẹ̀mùkẹ̀ káwọn máa ròyìn. Ó tọ ọpẹ́ ṣe o. Ó dolú ọmọ. Ó wúlò fẹ́ bí. Ó wúlò fara. Ó wúlò fẹ́mi náà. Kó rí bẹ́ẹ̀ kọ́ṣẹ́ bẹ́ẹ̀. Agbára òṣà aláyé àwọn bàbá mi. Òwò tó kù. Èwo làrá mọ́ wèrè tí ń ta lójú olúwẹ̀ yìí. Tó ń bá lóhun pé wèrè wá, ó bá wèrè lẹ̀. Ẹ̀rín ni. Ó kọ tiẹ̀ sí jẹ́. Ó ti wá dà. Ara tiẹ̀ ní ọ̀yà. Ọ̀yà. Ìṣọ́ wèrè. Ṣé wèrè? Èèyàn gidi ni. Bẹ́ẹ̀ni, náà lè rẹ bí mọ́ ilẹ̀ lẹ́tà bí mọ́. Gbígbóná la jẹ ẹyẹ tiẹ̀. Lọ́ba délẹ̀, àbí tútù pẹ̀sẹ̀. Àlòkò. Ẹjọ́ ìṣàlùgbà fún jẹ́. Àlòkò. Wèrè ó sì padà. Fílẹ̀. Ẹ ṣeun bàbá o. Ẹ ti wá rí i pé òṣà tó ní báyìí àwọn òṣà òun. Ní gbọmọ lọ́dún ìṣà. Alára fẹ́ fi ṣe tọlọ́run. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọjọ́ra wọn. Lójú àríkẹ́ǹsì ó lè máa wò ó pé kàmó ṣe nǹkan ó lè máa wò ó pé kàmó ṣe nǹkan kọ́ orí mo ṣe o. Òòṣà aláyé tó fún ọ lọ́kùnrin tó fún ọ lóbìnrin òòṣà ni. Báwọn bá mi àmì ìgbà tó rẹ̀ bá mi àmì ìgbà tó bá mi. Ṣé a fi ní ṣògùn wọn bí kí ló yẹ? Owó bíi ti báwo? Àti àkílò ọjọ́. Ọlọ́pọ̀nù rẹ̀ kọ́ bọ̀bọ̀ dáàbì ẹja máa Ó kí wọ́n náà wà lù àyè. Ó tún kó bá rẹ̀ nínú àbílẹ̀ yìí. Ọba délé máa ṣàlàyé. Ìta kí ni wọ́n á ṣe bẹ̀? Ẹja lọ olówó ṣé o. Ọ̀rọ̀ ti rí. Bàbá ẹ sá ṣeun. Ẹ ṣé o. Ara fún ìṣọ́jà láti bí ọdún bíi 2 sí 3. Eléyìí náà ni mọ́ṣú ìjà yóò fi ń ṣojú ọ̀fẹ́ ìgbọ́. Àṣẹ. Ẹ fi rú yóò ṣá ó. Àtúndó ni. Ẹ jókòó. Ẹ kú rírì. Ẹ kú dáadáa. Ẹ parí. Ẹ ṣeun bàbá. Ẹ ṣé bàbá. Àdúrà yẹn gbà.